ẹ̀bẹ̀ méjì ni mo fẹ́ bẹ̀ o àti ọmọ Ọ̀yọ́ àtọmọ Ọ̀fẹ̀ àtọmọ Ẹ̀gbá àtọmọ Èkó àtọmọ Ìjẹ̀bú àtàwọn ọ̀pọ̀lọpọ̀ Oǹdó tí ọ̀rọ̀ ò kàn àti Èkìtì tọ́rọ̀ ò kàn. Mo fẹ́ kẹ́ ní sùúrù o. Mo fẹ́ kẹ́ jẹ́ ká ceasefire o. Oh my God! Mo fẹ́ kẹ́ jẹ́ ká ceasefire o. Olódùmarè yóò ràn wá lọ́wọ́, yóò dẹ̀ ṣe àánú fún wa. Mo fẹ́ sáré sọ nípa fídíò tí ààrẹ Almaroof tí wọ́n ṣe, tí wọ́n ti sọ wípé kí gbogbo lógun omi kí wọ́n lọ ceasefire. Ọlọ́run á ràn wá lọ́wọ́, Olódùmarè á dẹ̀ ṣe àánú fún wa. Ṣé rí kí n tó lọ sí ìdí fídíò yìí, nínú àwọn ọ̀rọ̀ tí ààrẹ Almaroof sọ ni pé àwọn àgbà kan pè òun ní Ilé Ifẹ̀, bẹ́ẹ̀ àwọn kan sì pè àwọn ní ìlú Ọ̀yọ́. Àmọ́ rí bẹ́ẹ̀, eléyìí tí kò sí rọ́ ń bẹ̀. Ṣé rí, Yorùbá sọ wípé àgùntàn olóhùn ò sọmọ ewúrẹ́, ewúrẹ́ ló ní ìyá àwọn òbí dúdú. Ààrẹ Almaroof ẹ mísì àwọn ọ̀rọ̀ kan láàrin yẹn tí mo sì rò wípé ó yẹ kí ẹ correct wípé ta lẹni tó dá wàhálà sílẹ̀, ta lẹni tó pète ọ̀tẹ̀, ta lẹni tó pète ogun bí kì í bá ṣẹ̀yin. Ẹ̀yin lẹ dá wàhálà sílẹ̀, ẹ̀yin lẹ pète ọ̀tẹ̀, ẹ̀yin náà lẹ sì pète ogun, torí pé ẹ̀yin lẹ kọ́kọ́ jáde tẹ́ ẹ ní kí Ọọ̀ni ó mọ̀ pé ààrẹ ní olórí lọ́balọ́ba mọ́. Yorùbá sì ní ẹ̀yin lọ̀rọ̀ tó bá ti bọ́lẹ̀ kò ní ṣe kó. Lóòótọ́ lẹ jáde tẹ́ tọrọ àforíjì, àmọ́ ṣé n tó ti bàjẹ́ àbí etí tó gbọ́, ṣé wọn ò ní takò yín? Wọ́n takò yín. Ṣáájú kí Aláàfin ọba Owóadé kó tó jẹ, ìrẹ́pọ̀ wà láàrin Ifẹ̀ àti ìlú Ọ̀yọ́. Ṣebí nígbà tí ọba Ògúnwùsì jẹ, ó lọ sí ààfin, ó lọ sọ́yọ́, ó lọ kí Aláàfin, ó lọ kí Aláàfin, ó lọ kí bàbá tó ń pè ní ikú bàbá yèyé, ó lọ kí láti lè jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà láàrin ọmọ Yorùbá àti àwa tá a jẹ́ ọmọ Ifẹ̀ àtọmọ Èkìtì àtọmọ Ọ̀yọ́ àtọmọ Oǹdó ńlá gbà wípé tí Aláàfin mi bá tún jẹ, ìrẹ́pọ̀ yẹn á tẹ̀síwájú. Àmọ́ kí ló ṣẹlẹ̀ nígbà tó Owóadé jẹ? Ó gbógun wa lélẹ̀ tí ẹ̀yin gẹ́gẹ́ sì mọ̀, àyàfi tí ẹ bá ṣe àbòsí lókù. Owóadé ló pilẹ̀ ogun, Aláàfin Ọ̀yọ́ tuntun yìí òun ló pilẹ̀ wàhálà. Ẹ wá wo Almaroof, tó bá jẹ́ pé lóòótọ́ ńlẹ̀ bá ń bá ọba sọ̀rọ̀, ẹ sọ fún Owóadé ẹni kó ṣe ohun tó yẹ kó ṣe. Ṣebí nígbà tí Owóadé fẹ́ joyè, ṣebí Ọọ̀ni débẹ̀, ọba Ẹnìtàn Adéyẹyè débẹ̀, ó jókòó gẹ́gẹ́ bí gẹ̀ẹ́sì lọ́jọ́ náà. Kàkà kí Ọ̀yọ́, kàkà kí Aláàfin Ọ̀yọ́ kó pọ́nlé, níṣẹ́ ló ń pọ́n Sultan of Sokoto lé. Àdẹ́ fi bínú, ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni. Ó kí gbogbo àwọn èèyàn, ó dárúkọ Ọọ̀ni, ibi tí etí wàhálà ti bẹ̀rẹ̀ rẹ̀. Àwọn èèyàn tó wá sọ yẹn lọ Àgbá, lọ kí Olúwo, bẹ́ẹ̀ ni kò sì dé Ọọ̀ni tilẹ̀. Títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí kò dé ààfin Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ó sì ń sọ pé kò sí jà láàrin òun àtọ̀ni. Almaroof, ẹ̀yin náà sì gbàgbọ́ lóòótọ́, nítorí pé ó yẹ ká rán yín létí. Ẹ sì gbàgbọ́, kò dẹ̀ dé Ilé Ifẹ̀. Bàbá ń bá rí Almaroof, ẹ̀yin lẹ ṣokùnfà ikú tó pa bàbá Ọ̀yọ́túnjí. Bàbá yẹn ń sọ wípé wọ́n ń bi òun léèrè láàfin wípé ta ló ń fi àwọn jẹ lọ́yọ́túnjí. Wọ́n ní àwọn sọ wípé Ọọ̀ni Ilé Ifẹ̀ ni. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní nà. Wọ́n ní ó wá ṣe alamí fún Ọọ̀ni ni. Ẹ mọ̀ sọ̀rọ̀ nípa eléyìí. Táwa lẹni tó dá wa lára, ta ló yẹ kó ceasefire nínú àwa Ifẹ̀ àti ẹ̀yin Ọ̀yọ́? Ta ni ó yẹ kó ceasefire nínú rí a àti ẹ̀yin Ọ̀yọ́? Dá wa lálẹ́, pète ogun, bínú sí yín, wí kẹ́ mọ̀ ṣe ń kẹ́ fẹ́ ṣe, wí kó lóko mọ́ lóko, wí kó lódò yóò mọ́ lódò. Àmọ́ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí nípa ìtàn tí ò sí ẹ̀rí fún. Kódà títí kan ara rẹ̀ òǹpìtàn gan ti dorí ìtàn rú.
àwọn gan ti dorí ìtàn kodò wọn à sọ òtítọ́ nù tàn mọ́ wà láwọn kan pè é pé kẹsì ẹ̀yin lẹ kọ́kọ́ ta sọ́ba ẹ̀yin lẹ kọ́kọ́ ń bú ọba nínú ọ̀rọ̀ tẹ̀dẹ̀ sọ ẹni gbogbo ẹnikẹ́ni tó bá ń bú ọba ẹni gbẹ̀yìn wọn ẹ̀dẹ̀ ti bú ọba àmọ́ tẹ́ bá wá padà ń sìn wípé ká ceasefire yes we are ready to ceasefire ẹ bá àwọn ènìyàn yín náà sọ̀rọ̀ agbègbè àwọn agbẹnusọ yín tẹ̀ ẹ pè wọ́n tá a bá ta síra wa ẹ jẹ́ ká fi àwọn báyìí sílẹ̀ wọ́n lọ sí birthday lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ọọ̀ni ní chairman Ọọ̀ni dẹ̀ pé gbogbo àwọn lọ́ba ó ní ẹ gbogbo ẹ̀yin lọ́ba ẹ máa gbogbo apáta ní chairman wọn ṣe bẹ́ẹ̀ dídì yéètì bàbá fi ṣe wà Mike tí Ọọ̀ni fi sọ̀rọ̀ tó gbé fún bàbá kan láti Kano tí ìyẹn fi sọ̀rọ̀ Aláàfin gbọ́ fà káṣífù wé náà ẹ mọ̀ tún mọ̀ tá Aláàfin ṣe yẹn ni Almaroof tí ẹ bá ceasefire àti ọwọ́ ọba yín ni ó ti wá òun ni ó gbé gẹ́gẹ́ bí ọba tó fẹ́ kó ń pẹ́ tí wọ́n fẹ́ lo ìgbà pẹ́ tí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ àwọn pẹ́ ẹ wá ń sọ́ọ̀sìn ẹ ní 80% tí ọmọ Yorùbá ẹ ní wọ́n fẹ́ràn Ọọ̀ni against Aláàfin ó máa rí bẹ́ẹ̀ náà táàkì ní 80% 99% ẹ̀yin ọmọ Ọ̀yọ́ nìkan ńlẹ̀ nífẹ̀ẹ́ Aláàfin 99% because àwọn nǹkan wà tó yẹ kí Aláàfin kí wọ́n yẹ kí wọ́n ní ṣùgbọ́n bákan tí wọ́n bá gbìnrìn ọ̀tẹ̀ sí Aláàfin nínú ó yẹ kí wọ́n wò wípé àwọn ẹ̀ṣẹ̀ joyè ni àwọn wọ̀nyí dẹ̀ ti wà lórí oyè for the past 10 years ọ̀nà jìn síra ó yẹ kí wọ́n farabalẹ̀ ó yẹ kí wọ́n lè observe very well wípé okay n tí wọ́n sọ fún mi nípa ẹni ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ jẹ́ kí n wo èèyàn tó jẹ́ kí wọ́n wá observe dáadáa tó bá dẹ̀ ní internal issue tó ti wà láàrin àwọn méjì before kí wọ́n tó wá di pé wọ́n jí ọba wọ́n á gbé yẹn tì wọ́n á pa yẹn tì wọ́n á gbé yẹn sínú wọ́n á gbé yẹn papọ̀ wọ́n á gbé kúrò ńbẹ̀ wọ́n á ṣe ohun tí àwọn èèyàn ò mọ̀ rí wípé lóòótọ́ ìfẹ́ wà láàrin wọn kódà kó jẹ́ pé Ọọ̀ni gan ti ṣẹ̀ wọ́n ṣáájú ìgbà kí wọ́n tó jọba ni à ń ṣe Ọlọ́run bá ń dáríjì wá tẹ̀lé ta sí ọmọ ènìyàn Ààrẹ Almaroof ẹ̀yin gangan ni mo fẹ́ dúró rẹ̀ ẹ̀yin gangan mo fẹ́ kẹ́ ẹ jókòó ẹ pé ọba níbi tí Aláàfin Ọ̀yọ́ bá ti ń gbọ́ràn ẹ pé ẹni kí wọ́n ṣe ohun tó ó dìgbà tí Aláàfin Ọ̀yọ́ ó dìgbà tó bá tẹ Ilé Ifẹ̀ tá a rí báyìí kó tẹ̀lé Ifẹ̀ ká tó sinmi bóyá ẹ ti mọ̀ ẹ lè mọ̀ ká ọ̀rọ̀ tiwa gbọ́ o ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbọ́rọ̀ tiwa wọ́n mọ̀ pé wọ́n ń gbọ́ bí àwọn kan ṣe ń gbọ́ tí náà ni wọ́n ń gbọ́ tàwa yìí ó dìgbà tí Aláàfin Ọ̀yọ́ tó náà bá pè visit sí Ilé Ifẹ̀ torí pé Aláàfin Ọ̀yọ́ ò lè expect kí Ọọ̀ni wá pè visit fóun orí ibi tó dúró sí nìyẹn ó dẹ̀ lè lọ káàkiri gbogbo àwọn ìgbèríko dà ìgbèríko gan tí ò yẹ kó lọ gan wọ́n ń tilẹ̀kùn mọ́ gẹ́gẹ́ bí ọba wọ́n ń dènà gẹ́gẹ́ bí ọba ó sì lọ Ìwó ṣé ọba tó lè lọ Ìwó lọ kí Olúwo nípínlẹ̀ Ọ̀ṣun tí ó sì ya Ilé Ifẹ̀ kò ya ọ̀dọ̀ Àtaọ̀jà tìlú Òṣogbo láti ẹni bàtà ọjọ́ kan tí ẹ lọ síbi kò ya ẹ mọ̀ pé ẹ̀yin gangan lẹ ti gbìnrin ọ̀tẹ̀ ẹ̀yin lẹ dá wà lọ́tẹ̀ sílẹ̀ látàrí ìdí èyí ẹ jẹ́ kí èmi àti yín ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí Almaroof ohun tí wọ́n sọ. ẹ káàárọ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí i ṣe rí ẹ̀bẹ̀ méjì ni mo fẹ́ bẹ̀ o àti ọmọ Ọ̀yọ́ àtọmọ Ọ̀fẹ̀ àtọmọ Ẹ̀gbá àtọmọ Èkó àtọmọ Ìjẹ̀bú àtàwọn ọ̀pọ̀lọpọ̀ Oǹdó tí ọ̀rọ̀ ò kàn àti Èkìtì tọ́rọ̀ ò kàn mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù o tẹ́ bá wo fídíò mi ó kàn yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní ọpọlọ tẹ́ bá wo a lot of video tí máa ń ṣe ẹ jẹ́ ká gbàgbé wípé nítorí pé 80% ó ń support Ọọ̀ni bí ṣe máa put ẹ̀ nìyẹn against Aláàfin ṣùgbọ́n mo wá ro nǹkan kan àwọn àgbààgbà kan pè mí ní Ifẹ̀ àwọn àgbààgbà kan pè mí lọ́yọ̀ọ́ tí n bá sọ àwọn kan ní ẹnì kankan lè pé fèmí àti ẹ̀kọ́ sọ̀rọ̀ lé ní mo ní kò lè yé yín ọ̀nà ààrẹ ti jìn ju bẹ́yìn ṣe lérò lọ Yorùbá ló wá pa òwe kan pé wọ́n ní àgbà awo kì í ba awo jẹ́
èmi fẹ́ kẹ́ jẹ́ ká ceasefire o dìndìnrín tó wò mí yẹn àná ti rẹ̀ wọ́n ni àmọ́ pẹ̀lú ọjọ́ orí tiwa wọn lè bá wa sọ nílùú bàbá tó ti bí àwa ká má gbọ́ kódà kò dìgbà tá láàfin bá pè mí o wọn bàbá tó bí bàbá aláàfin wà lọ́yọ̀ọ́ tán lè perú wa tí n bá perú èdè yẹn àwọn bàbá tó bí àwọn bàbá ńlá bàbá wa tó jẹ́ pé aláàfin wa ṣe bàbá fún wa lénìí nílẹ̀ Yorùbá wọ́n lè perú wa kán bá wa sọ̀rọ̀ kódà àwọn àbúrò tí wọn tó wa kódà tí wọn tún ní ọlá tó wa tó tún ní ipò ṣẹ́wọ̀n pépò tún yàtọ̀ sọ́lá ọlá tún yàtọ̀ sówó tálíkà yàtọ̀ sí ọlọ́rọ̀ wọ́n lè perú wa kódà ẹlòmíì tí ò tiẹ̀ súnmọ́ wa ní nǹkan tí Ọlọ́run ṣe fún oníkálukú wọ́n lè pè wá ká tó gbọ́ ó depend lórí ìhà tó oníkálukú bá kọ síra wọn bẹ́ẹ̀ ni ṣe rí ká máa ba nǹkan jẹ́ láyé kò ń ṣe nǹkan tó dáa ẹnìkan pè mí láàárọ̀ yìí lórí Nigerian call ó block number mi ìfẹ́ gbé náà mo wá gbé ó ní ààrẹ ó lóun mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni mí o òun dẹ̀ mọ̀ pé mo lè fòun sí recording ó ní bọ̀dọ̀ lọ parí ìjà tó wà láàrin gbogbo ọmọ Yorùbá má sọ nǹkan kan nípa ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni mọ́ mò ń gbọ́rọ̀ ẹ o ọ̀rọ̀ ẹ ń lọ dáadáa o ìgbà tó máa parí ẹ̀ ó ní tó bá jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá gidi tí òun ṣe Fúlàní ẹ máa gbọ́ o ó ní àwọn àwọ́ọ̀dù kan wà tán ti fún ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n bó ṣe wà lókè òkun ó yẹ kan ti fún ẹ mo ní jọ kí lorúkọ àwọ́ọ̀dù náà nígbà tó dárúkọ ẹ mo bá rẹ́rìn ibẹ̀ ni mo ti mọ̀ pé Ọlọ́run ń dojú ti ẹni tó bá wà lẹ́yìn ẹ̀ wàláì àwọ́ọ̀dù tó dárúkọ yẹn ó ní àwọ́ọ̀dù tó yẹ pé wọ́n fún Aláàfin wọ́n fún Ọọ̀ni ìrìṣà wọ́n fún àwọn ọba aládé wọ́n fún àwọn olówó nílẹ̀ Yorùbá wọ́n fún àwọn ọ̀tọ̀kùnlú oníṣẹ́ wọn fún mi ni mo dákẹ́ torí mo rí pé wọ́n àgbàlagbà ni mo ní bàbá màá wá surprise níbọ̀ mi ní sọ fún yín ṣẹ́rẹ́ àwọ́ọ̀dù tẹ́ ń sọ yẹn gangan ẹ máa rí online láìpẹ́ ìtọ́ ẹ̀ mo sọ pé ẹ̀rí làwa máa mú wá bọ̀ kí n tó lọ sórí àwọ́ọ̀dù yẹn ẹ jọ̀ọ́ ṣẹ́rí gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ń ṣe AI tẹ́ fi ń jẹ́ kí Ọọ̀ni máa fún Aláàfin ní ẹ̀ṣẹ́ tí Aláàfin fún Ọọ̀ni ní ẹ̀ṣẹ́ tẹ́ ń tẹríba Aláàfin tẹ́ ń tẹríba Ọọ̀ni ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àtọmọ Ilé Ifẹ̀ ló ń ṣe o èmi ò support ẹ o you guys need to stop this nonsense ó ti tó gẹ́ ẹ fi àwọn awíkàtìkàtì lẹ̀ bìkọ́ tọ́hàn bá ṣe àwọn ò lè rí ọ̀nà bọ̀tẹ́yìn ti gbàgbé pé gbogbo ẹni tó bá lọ́ba fín ọmọ Ọ̀yọ́ tó bá ń bú Ọọ̀ni rìṣà bí àwọn awíkoko ológun dúdú àti wèrè kejì small boy yìí náà ṣe ń bú wọn yẹn ìgbẹ̀yìn wọn ń dá o ẹ lọ wo bàbá wa Láńrewájú Adépọ̀jù àwọn ò mà búyàn bàbá dàgbà o débi tí àgbà ń dé àwọn kan máa ń sọ̀rọ̀ fún mi tó bá pè mí wá ní ààrẹ ìtàn máa sọ̀rọ̀ wàláhì ìtàn máa sọ̀rọ̀ bọ̀ ìtàn ò ní parọ́ wípé ààrẹ ò bọ́ta láti wá bú ọba kọ̀ọ̀kan ní abúmú abetí ìbá gbọ́ tí kinní ní kan na lágbájá kan ní kóńdó lórí níyẹn ọmọ Yorùbá n tó wá ń dùn mí jù ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń jàjà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò wá látọ̀yọ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn ò wá láti Ilé Ifẹ̀ o bọ̀ èmi máa sọ fún yín pé kẹ́ ceasefire màá dó bẹ́ẹ̀ kí n tó continue torí mi ìfẹ́ ju ìṣẹ́jú mẹ́wàá lọ ṣe wá rí Mr. Gbénga àbí kí ló tiẹ̀ porúkọ ẹ̀ ṣé Gbénga ni ẹ wo àgbàlagbà ò dánú gbà mí o mo wá fẹ́ surprise yín lẹ́nìí ṣe rí àwọ́ọ̀dù tẹ́ ń sọ yẹn rí o àwọ́ọ̀dù tẹ́ dí ṣé wọ́n fún èmi àwọ́ọ̀dù mi rí lóòótọ́ when they presented this award to me mi ò sí ní Nàìjíríà bọ̀ wọ́n pè mí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹni tó pè mí mọ̀ pé mo kájú ẹ̀ ní ẹ wo orúkọ yẹn dáadáa o an award yìí ò tún ṣe award tó ṣe fún mi lọ́dún yìí o ọ̀rẹ́ mi pàtàkì oníṣòwò gidi
tó ní ẹnu níbẹ̀ nínú Ọ̀yọ́ state kò ń ṣe pé Ọ̀yọ́ town gangan tí àwọn ayé mọ̀ Alhaji Almaroof Akíntúndé Tùlá Ọ̀yọ́ ló bá mi lọ jókòó pẹ̀lú brother mi Bọ́láńlé Ògoolúwa àti ó dàbí ẹni pé pẹ̀lú ọ̀bọ mi tá máa ń pè ní Akin ọmọ lọ́yà Akinsemo náà lọ bá mi jókòó. This is the award. This award was presented to me 2020 kó lè mọ̀ pé kò ṣe bẹ̀rẹ̀. Èmi ò ń ṣe lépè àwọn èèyàn ló kó bá ìdí tí ọ̀rọ̀ tí mo fi ń sọ ń jáde lẹ́nu mi. Láàárọ̀ ya ọkọ̀ ti send àwọn kankan sí mi. Mo dẹ̀ ní pé ẹ má worry mi ò ní send nǹkan bẹ́ẹ̀ sínú bẹ́ẹ̀ mọ́. Ìtàn Yorùbá máa fi gbogbo wa hàn. Wọ́n á kọ́ ń pa tèmi àmọ́ tẹ́ bá máa kọ̀rọ̀ nípa mi nǹkan tí mi ò sọ ẹ má kọ o. Àmọ́ mo wá ń bẹ gbogbo ẹ̀yin brother mi. Mo bẹ̀ yín ẹ wo dáadáa o orúkọ mi ló wà ńbẹ̀ ṣé ti rí wọ́n jẹ̀ bá mi kọ́tàn ààrẹ Almaroof Bob Bagunwa ní ìṣẹ̀ṣẹ̀ jóye o. Àwọn tó dẹ̀ fún mi láwọ́ọ̀dù yìí èmi náà ṣe nǹkan tágbára mi ká. Gbogbo ẹ̀yin ọmọ wa I will use opportunity láti bá yín sọ̀rọ̀ pé kẹ́ ceasefire lọ́yọ̀ọ́. Àwọn tó bá ta sí Aláàfin ẹni tó sọ̀rọ̀ yẹn gangan òun ni kẹ́ tákù. Ẹ wádìí ìdílé ìyá àti ìdílé bàbá ẹ̀ dáadáa. Ẹ má sọ̀kò padà sọ̀rọ̀ ni mọ́. Ẹ má sọ̀kò padà sí Aláàfin mọ́. Mo wá fi ń yé yín ní èní tó jẹ́ ọjọ́ Wednesday. Èmi ààrẹ Almaroof èmi ti jáwọ́ ńbẹ̀. Tó bá wù yín kẹ́ ní ọ̀lẹ ni mí ì lè jà mi ò lè sọ̀rọ̀ mi ò lè ṣe nǹkan kan. Èmi ń present kínní gẹ́gẹ́ kíkẹ́ mọ̀ pé ọmọ Yorùbá gidi ni mí. Kínní gan fà mí sí iwájú ó wá fà mí sẹ́yìn pé mo ní láti stop láti máa sọ lórí ìjà àgbà táwọn bàbá wa ń jà. Ẹ jọ̀ọ́ tí wọ́n bá bọ́ sí kọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní parí ẹ̀ àní sí ń bẹ̀. Then mo gbọ́ pé wọ́n ní bàbá wọ ní ìrìṣà kábíyèsí wọ́n ní ọlọ́wọ́ òsì ni wọ́n mi ò dispute ẹ̀. Mo tún wá fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Aláàfin gangan níjọ́ tí bàbá ti ń ṣe tẹ́ ẹ bá ti mú máìkì fún Aláàfin ẹ lọ wo gbogbo fídíò yẹn bàbá ò fi ṣèkà ẹ wò ó máa ráàpù ẹ̀ báyìí. Kí ni ẹ dẹ̀ ní ìtumọ̀ kódà ó yẹ kí gbogbo àwọn ọba máa ṣe kó máa ní special handkerchief tí wọ́n lọ́wọ́. Ẹ dákun ẹ fi bàbá wọ̀ nílẹ̀ ẹ dẹ̀ fi Aláàfin sílẹ̀. Mo á sọ fún ẹ Mr. Gbénga Àbíkílẹ̀ pé àwọ́ọ̀dù tèmi rèé o. Ẹni tó bá gba àwọ́ọ̀dù yìí ní ilẹ̀ Yorùbá kẹ́ ti mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ. Ìdómògùn ni mí Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èkó tí ò lọ́kọ́kọ́ tí ò lóko ọ̀fẹ́ tó mú kínkín tó fi gbaya lọ́wọ́ aláya ọmọládé ńládé ládé ni mí Láàfin ò ládé oríkì ni o oríkì lásán ni. Èmi lọ́mọ ọ̀dọ́kọ lábàtà bomi jùjú ọmọ ògbójúlé yan gbọ́kọ ọmọ mọ̀ ẹ́ lọ́sàn ọmọ mọ̀ ẹ́ lóru. Ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ Yorùbá ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ilé bàbá tèmi Ajagunlá ni wọ́n ọmọ ọlọ́dẹ lèmi lọ́yọ̀ọ́lé. Ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ gbogbo wa o.